wàláì tàláì ká bá parọ́ àwọn àlejò kan wà tó yẹ pé téèyàn bá gbà wọ́n èèyàn ṣe ẹ̀tún máa bẹ Ọlọ́run pé ọjọ́ wo lẹ́ni ìfẹ́ lọ báyìí ó dàbí ẹni tó ń kọrin lórí stage lọ́ni tó bá gba àlejò oníwọ̀n ràn ọjọ́ wo lẹ́ni gbàwó tí ẹlẹ́ni fẹ́ bọ́lẹ̀ lórí stage bí báyìí torí ọlọ́ ẹ bá wa bẹ Alhaji Perry o kó jẹ́ kọ́ bo orí sinmi àbí kí ló le tó yìí ẹnìkan ní Perry tó bá wọ́rọ̀wọ̀rọ̀ lórí stage lọ́dọ̀ Òṣùpá ẹnìkan ní Perry náà 2000 ó ti fi jójó 100,000 àwọn èèyàn burú ṣá ó lágbára ṣó ẹ̀ ó lọ fà ẹ bá mi subscribe sí Yakoor TV ẹ bá mi like ẹ bá mi share video yìí ẹ dẹ̀ comment ó dàgbé ju Perry yìí ó lọ díẹ̀ ó múnádóko kò ní bàjẹ́ wọn lọ. Okay,
nífẹ̀ẹ́ lómi ṣe ní. Èmi gangan lèmi wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe ní. Bàbá bá ti bá pè náà. Bó ṣe ń ṣe ní ló ṣe bàbá. Sọ̀rí ẹlẹ́gbẹ́ bó ṣe ń ṣe ní. Ìyàlá mi ṣe fún pè náà mi tọmọdé dàgbà wá sọ pé òmùgọ̀ tó ṣòro yẹ. Wọ́n ní èmi gangan lèmi wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe ní. Èmi gangan lèmi wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe ní. Dangote dáhùn bàbá òṣè. Dangote dáhùn bàbá òṣè. Dangote ó yàtọ̀ fún. Àmọ́ bí kọjá mọ́ oúnjẹ Dangote. Dáhùn bàbá òṣè. Dangote dáhùn bàbá òṣè. Òṣè Dangote. Dangote bàbá káyọ̀. Péjú. Ayé ń wẹ̀ péjú. Ó ti wá ní situation. Alábẹ́ o. Sáré lọ bí ní Fújì sáyé. Sáyé ni oṣù kan ló dé sí kò sáyé. Ó ṣe Dangote. Nígbà lórí ó sì dá ẹ̀kọ́ jẹ́. Ó sì wá ní situation tó ń bọ̀. Mo ṣe ọmọ làlá kẹ́wọ̀n. Ọmọ làlá kẹ́wọ̀n. Lédi lédi rẹ̀ máa dọ̀mọ̀. Dangote ó sì báyìí. Alábẹ́ kò tó nú lórí rẹ̀. Ọmọ làlá kẹ́wọ̀n. Ilé àjọpọ̀. Ọmọ bẹ̀rẹ̀ ní lálá kẹ́wọ̀n. Ọmọ làlá kẹ́wọ̀n. Ebe ó sì báyìí. Ọ̀yà làgájájò. Jájò ọ̀yà. Ọ̀yà ṣe dábàá. Ọ̀yà. 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 Olùbẹ̀ ní ẹ̀kúnbà ó ṣeun. Òwúlà ẹ̀bà wò. Òwúlà òwúdìyà. Sọ̀rí ẹlẹ́gbẹ́ ìgò sọ̀rí. Ẹ̀yọ́ gbọ́dọ̀ tí lẹ́nu òkú bọ́ọ̀ lò. Ìdílé òní òyọ́ là wà ní ó ṣeun. Àlàkà lóyún wá máa ń ṣeré tí ó yọ wọ́n. Ìyókù tí ìkọ́kọ́ wọ́n. Wọ́n ti ẹ̀wà lẹ́jọ́ wọ́n bẹ̀rẹ̀. Àlàkà sábà mi lọ. Sábà mi lọ. Sábà alálàkẹ́ mi ò kò tó ló. Alálàkẹ́ mi ò kò tó.